Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́ ń wo ìkànnì àràmọ́dá. Ìròyìn àsìkò ló dé sétí gbọ́ yín látẹnu Olúwaṣeyì Ṣóhùnmí, ṣùgbọ́n síwájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn lónìí. Ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu ti béèrè fún àkókò díẹ̀ sí i láti kàn sí àwọn tí yóò ran ìpinnu rẹ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Rivers fojú adarí ajìjàǹgbara Niger Delta tẹ́lẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Sokoto ti dá àbá láti dín agbára Sultan ti Sokoto kù. Àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Kenya yìn afẹ́fẹ́ tajútajú ìyẹn tear gas sí ojú ìbátan Barack Obama kan. Ilé ìtajà Shoprite kan lólú ìlú ilẹ̀ wa Abuja ti ń palẹ̀mọ́ láti kógbá wọlé. Ilé ẹjọ́ gíga ilẹ̀ wa ní kí Cubana chief priest ó sọ mílíọ̀nù 10 owó ìtanràn ẹ̀sùn tí wọ́n fi sí lẹ́sẹ̀. Igbákejì ọ̀gá àgbà àjọ custom lórílẹ̀‐èdè yìí yọ ṣubú nílé ìgbìmọ̀ aṣòfin ó sì bá bẹ̀ dèrò ọ̀run. Wọ̀nyí àti àwọn ìròyìn mìíràn lẹ́wọ̀n máa jẹ gbádùn tí a bá lọ sókè lọ́hùn tá a padà dé. Ẹ kú ìtẹ́tíléko. Ẹ káàbọ̀ padà, ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì adarí àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigerian Customs Ezen Etop Andrew tó ṣàkóso ètò ìṣúná ìgbaniwọlé àti ẹ̀rọ níròyìn sọ dímọ̀ wípé ó dolóògbé lọ́jọ́ ìṣẹ́gun àná ní ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa. Ezen yìí ni wọ́n ní ó kojú àwọn ìgbìmọ̀ tó ń rí sí àpò ìṣúná ìjọba àpapọ̀ fún ìwádìí lórí àwọn owó kan tí wọ́n ní ó yẹ kí wọ́n ti san sínú àpò ìṣúná ìjọba tí kò tíì sí níbẹ̀. Kété tí wọ́n béèrè ọ̀rọ̀ ọ̀hún lọ́wọ́ rẹ̀ ni ó ṣàlàyé wípé owó náà ti kúrò nínú àpò ìṣúná ti àjọ custom sí àpò tí ọ̀gá àgbà káfàtà tó ń ṣàkóso àpò ìṣúná tìjọba àpapọ̀ fi ṣọwọ́ sí òun tí òun kò sí mú kóhun nípa rẹ̀ mọ́ bóyá wọ́n ti fi sí ibi tó yẹ kó wà àbí bẹ́ẹ̀ kọ́. Lẹ́yìn èyí ni wọ́n ní ó béèrè fún omi tí aṣojúṣòfin Bámidélé Salam tó jẹ́ alága ìjókòó ọ̀hún sì ní ó ní àǹfààní láti mọmi. Kódà wọ́n ní bó bá fẹ́ tì kí ó mú kó tó di wípé wọn yóò tẹ ìwádìí náà síwájú sí i. Lẹ́nu èyí ni wọ́n ní ó ṣàdédé gbéra rẹ̀ ṣọlẹ̀ tí ó sì di ẹni tí wọ́n gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún níbi tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹlẹ́gìrì ti sungi. Nínú gbólóhùn kan tí alukoro àjọ custom Abdullahi Mawaida fi léde ló ti sọ di mímọ̀ wípé ikú Andrew jẹ́ kàyéfì lẹ́ni tí kò fi ara wọn bí ẹni tí nǹkan ṣe ní òwúrọ̀ ọjọ́ ọ̀hún kó tó di wípé ó wá jáde láyé. Ó jẹ́ ẹni tí wọ́n bí ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 1967 tí ó sì darapọ̀ mọ́ iṣẹ́ àjọ custom lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún 1989 pẹ̀lú ìrírí 30 ọdún lẹ́nu iṣẹ́ ọ̀hún. Wọ́n ní ìwà akíkanjú òun ló fi tayọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu iṣẹ́ ọ̀hún. Apàṣẹ àjọ custom ọ̀gá àgbà Bashir Adéwálé Adéníyì tí wàá gbẹnu àjọ ọ̀hún fìkẹ́dùn ránṣẹ́ sí mọ̀lẹ́bí olóògbé yìí wípé wọ́n kú àtẹ̀mọ́ra àti ara fẹ́rakù. Ó wá súre wípé iwájú tó dojúkọ kó má bàjẹ́, ẹ̀rì tó fi sílẹ̀ pàápàá kó má bàjẹ́. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Rivers ti fojú adarí ajìjàǹgbara Niger Delta tẹ́lẹ̀ rí Gabriel General Asabuja léde gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá látàrí gbólóhùn rẹ̀ nínú fọ́nrán kan eléyìí tó ń jà rànyìnrànyìn lórí ayélujára nípa ti ìṣẹ̀lẹ̀ ìyẹn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers. Alámòjútó ọlọ́pàá Ọlátúnjí Dìsù ló fọ̀rọ̀ náà léde lálẹ́ ọjọ́ ìṣẹ́gun àná gẹ́gẹ́ bí ó ti ṣe lálàyé nínú ètò kan lórí amóhùnmáwòrán lówùrọ̀ ọjọ́rú òní. Dìsù ní ìdúnkokò Asabuja yìí ti bí ìbẹ̀rùbojo sọ́kàn àwọn olùgbé ìpínlẹ̀ yìí. Ó wá ń fi àkókò ọ̀hún dààmú túmọ̀ àlójú wípé àwọn ti wà lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí àwọn yóò sì máa mú ojú arúfin ọ̀hún balẹ̀ ọjọ́. Wọ́n ní bó bá kọ̀ láti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí wọ́n ti ń pè é pé kó wá yọjú sí àwọn. Ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Rivers ti wà lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ afurasí tí wọ́n ní ó wà nídìí ìdúngbàmù àdó olóró láàrin ìfẹ̀hónúhàn eléyìí tó wáyé ní Port Harcourt lọ́jọ́ ìṣẹ́gun àná níbi tí wọ́n ní ẹnìkan ti
farapa yánnayànna. Alábòójútó ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún dókítà Adaize Orelo ló jẹ́ kó di mímọ̀ wípé ìwádìí ọgbọ́n inú ni àwọn fi mọ̀ wípé lára àwọn olùwọ́de ni ẹni tí ó farapa ọ̀hún látàrí bí àwọn tí wọ́n gbé wá ṣe parọ́ wípé ó kàn ní jàǹbá ráńpẹ́ ni. Wọ́n ní àwọn ti fi ẹjọ́ ọ̀hún sun àjọ ọlọ́pàá tí wọ́n sì ti ṣèlérí wípé àwọn yóò máa gbé ìgbésẹ̀ tó tọ́ lórí rẹ̀. Àjọ ọlọ́pàá lórílẹ̀‐èdè ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni ó ti jábọ̀ padà fún Mùtúmùwà bí ó ti tọ́ kí etí tó gbọ́ àlọ́ padà gbọ́ àbọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti arábìnrin aláboyún kan Rahimat Lateef tí ọkọ rẹ̀ Ògúnbọ̀mí Lateef fi sun àjọ ọlọ́pàá wípé wọ́n jí gbé lójú ọ̀nà lọ sí ilé ìwòsàn tìjọba ìpínlẹ̀ náà tó wà ní Ìjàyè Lábẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ògùn láti lọ bímọ síbẹ̀. Ọmọlọ́lá Odùtọ́lá jẹ́ kó di mímọ̀, ẹni tó jẹ́ agbẹnusọ àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ní ọ̀rọ̀ ọ̀hún kò rí bẹ́ẹ̀. Níṣe ni arábìnrin ọ̀hún pàdánù oyún rẹ̀ léyìí tí kìí ṣe àkọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀. Ó ní ìbẹ̀rù ohun tí ọkọ rẹ̀ yóò ṣe àti irú ìhà tí yóò kọ síṣẹ̀lẹ̀ náà ló bá lẹ́rù tó fi dá ọgbọ́n ìjínigbé yìí láti lọ fi ara rẹ̀ pamọ́ sí ìpínlẹ̀ Kwara. Ọmọlọ́lá ní ẹ̀ka iṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìjínigbé ni kò kúrò lórí ọ̀rọ̀ ọ̀hún látàrí bí wọ́n ti ń mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ títí ó fi padà wá sílùú Abẹ́òkúta pẹ̀lú bàbá rẹ̀ láti wá ṣàlàyé ohun tó jẹ́ òkodoro ọ̀rọ̀ ọ̀hún. Wàyí wọ́n ní arábìnrin ọ̀hún ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Ilé ìgbìmọ̀ aṣòfin nípìnlẹ̀ Sokoto ti dábàá tí wọ́n sì ti gbé yẹ̀wò ní ìgbà kejì láti ṣe àwọn àtúnṣe nínú ètò ìṣèjọba ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ náà. Àbá yìí ni wọ́n ní bí ó bá dòfin tán yóò dín agbára adarí ètò ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ náà kù. Ìyẹn Sultan ti Sokoto Alhaji Sahad Abubakar kẹta lára àwọn ohun tí ṣe yíyan àwọn ìgbìmọ̀ afọbajẹ àti adarí agbègbè láì ní òye àbí àṣẹ ìjọba ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ ọ̀hún ti wá bí rúkèrúdò léyìí tí àjọ ẹ̀tọ́ mùsùlùmí ìyẹn Muslim Rights Concern MURIC tí ọ̀jọ̀gbọ́n Isiaq Akíntola tó jẹ́ adarí fún. Akíntola tí wá fi ìgbésẹ̀ náà wé bí ìjọba ìpínlẹ̀ Kano ti rọ àwọn adarí ìṣẹ̀ṣe kan lóyè lórí àwọn ẹ̀sùn tí wọ́n ní kò rẹ́sẹ̀ múlẹ̀. Àjọ ọ̀hún ní ipò Sultan kọjá ọba lásán ó sì kọjá ìpínlẹ̀ Sokoto nìkan nítorí aṣíwájú ẹ̀sìn ló jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Igbákejì ààrẹ pàápàá Kasim Shettima ti fi èròǹgbà rẹ̀ ṣọwọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún wípé kí ìjọba ìpínlẹ̀ náà má ṣe dáṣọ irú rẹ̀ ṣòro nítorí àpèrè Sultan ọ̀hún kúrò ní kèrèmí tí wọn yóò fi ọwọ́ yẹpẹrẹ mú. Ẹ̀ka ilé ìtajà Shoprite kan tó wà lólùlù ilẹ̀ wa l'Àbújá lọ́jọ́ Ajé àná ni wọ́n ti kéde wípé wọn yóò ti pa ní 30 oṣù kẹfà yìí. Nínú gbólóhùn kan tí ẹni tó jẹ́ olùdarí ẹ̀ka Shoprite yìí tó kalẹ̀ sí Novare Central Mall ní Wuse Zone 5 buwọ́lù léde ló ti fọ̀rọ̀ náà tó Mùtúmùwà oníbàárà rẹ̀ létí wípé bí yóò bá di 30 oṣù kẹfà eléyìí tí a wà yìí àwọn yóò máa ti ilé ìtajà pa. Ọ̀rọ̀ yìí ni ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ nílé ìtajà ọ̀hún pàápàá tó kọ̀ láti forúkọ ara rẹ̀ léde ti jẹ́rìí sí wípé bẹ́ẹ̀ lórí tí àwọn pàápàá sì ti múra sílẹ̀ de àkókò náà. Wọ́n ní ìgbésẹ̀ yìí jẹ́ látàrí àwọn ètò ìṣúná ilé ìtajà náà tó ti dẹnu kọlẹ̀ àti àwọn kùdìẹ̀kudiẹ tí ọ̀rọ̀ okòwò orílẹ̀-èdè yìí lákòókò yìí ti kó bá ọrọ̀ ajé ilé ìtajà ọ̀hún. Látàrí èyí wọ́n ní kí àwọn oníbàárà wọn ó pọ̀ sókè rajà láti 30 oṣù kẹfà lọ síwájú. Ìròyìn ilẹ̀ òkèrè. Lórílẹ̀-èdè Kenya, ìwọ́de ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́ lórí àbádòfin tuntun tí ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè ọ̀hún buwọ́lù léde. Lára èyí tí ń ṣe ìdá 16 nínú 100 ẹ̀kún owó orí lórí páfún tí wọ́n ń jẹ ìyẹn búrẹ́dì, owó orí lórí pàṣípàrọ̀ pẹ̀lú ilẹ̀ òkèrè ìyẹn foreign exchange àti ìdá 2.5 nínú 100 owó orí lórí ọkọ̀. Ìfẹ̀hónúhàn ọ̀hún níròyìn sọ di mímọ̀ wípé ó búrẹ́kẹ́ lọ́jọ́ ìṣẹ́gun àná látàrí bí ogunlọ́gọ̀ àwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún ṣe kọ̀ láti dẹ̀yìn pẹ̀lú bí àwọn agbófinró ṣe yìnbọn àtafẹ́fẹ́ tajútajú ìyẹn tear gas tí wọ́n fi dá odi ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè ọ̀hún wó lulẹ̀ tún jí ọ̀pá àṣẹ agbára ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún gbé sá lọ. Kódà ìròyìn náà ń bẹ wípé àjálẹ̀ ni àwọn tó jẹ́ aṣojú ṣòfin tí wọ́n wà láyìíká ọgbà ọ̀hún gbà sá lọ nígbà tí àwọn olùwọ́de ya wọ agbègbè ọ̀hún.
ẹnìkan tí ó jẹ́ ìbátan pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ rí Barack Obama, Auma Obama, gẹ́gẹ́ bí wọ́n ti fi orúkọ rẹ̀ léde, pàápàá pẹ̀lú àwọn olùwọ́de lákòókò ọ̀hún tó ń jábọ̀ fún àwọn akọ̀ròyìn ní ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti lulẹ̀ ní àkókò tí wọ́n fi ìròyìn ọ̀hún ṣọwọ́. Nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, ó tún jẹ́ kó di mímọ̀ wípé òun pàápàá kò ríná mọ́ ní àkókò yìí nítorí afẹ́fẹ́ tear gas tí àwọn agbófinró ti yìn sí òun lójú. Bó tilẹ̀ jẹ́ wípé William Ruto tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Kenya yìí ni òun ti ṣetán láti bá àwọn ọ̀dọ́ tó inú bí ọ̀hún sọ̀rọ̀ lọ́jọ́ àìkú tó kọjá yìí. Wọ́n ní láti àkókò yìí ni wọ́n ti ń palẹ̀ àwọn tó jẹ́ gbòógì ènìyàn lára àwọn olùwọ́de yìí. Ó ní òru ọ̀gànjọ́ ni wọ́n lọ ń gbé wọn tí wọ́n sì ti kó 12 lára wọn, èyí pẹ̀lú ohun tó ń ṣokùnfà bí ìfẹ̀hónúhàn ọ̀hún ṣe ń ranlẹ̀ gbẹ̀ngbẹ̀ sí i. Àjọ tó mójútó ìgbaniwọnú ìlú lórílẹ̀‐èdè Canada ni wọ́n ti ń kojú ìpèníjà tó lágbára lórí ẹ̀kúnrẹ́rẹ́ àwọn tó fẹ́ wọ̀lú àtàwọn tó fẹ́ gba ìwé ìgbélú lórílẹ̀‐èdè ọ̀hún. Nínú àlàkalẹ̀ kan tí àjọ tó mójútó ètò ọ̀hún, ìyẹn Immigration, Refugees and Citizenship in Canada IRCC fi léde ní ọjọ́ 24 oṣù kẹfà yìí, ni ó ti ṣe lálàyé wípé títí di ọjọ́ 21 oṣù karùn-ún, ìyẹn 31st of May 2024 yìí, àwọn èrò tó tó 2,220,000 ìyẹn 2,220,000 àwọn tó ti ń tò fún ìwé ìgbélú, tí ó sì jẹ́ wípé àwọn tó lé ní ẹgbẹ̀rin ìyẹn 878,400 ni wọn kò ṣe ojúṣe wọn tó tọ́ ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ àjọ IRCC yìí. Wọ́n ní síwájú tóṣù karùn-ún yìí, àwọn bíi 100 mílíọ̀nù kan ìyẹn 900,000 èrò ni wọ́n fún wọn nírúfẹ́ ìpèníjà bẹ́ẹ̀. Ìròyìn eré ìdárayá. Nínú eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, Roberto Martinez tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal ti pè àwọn ìgbìmọ̀ ìṣàkóso ìdíje Euro 2024 láti mójútó ààbò rẹ̀. Èyí wáyé lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin orílẹ̀-èdè Portugal àti Turkey, tí Portugal ti pa Turkey lámì ayò 3-0, èyí tí ó mú kí àwọn olólùfẹ́ agbábọ́ọ̀lù àgbáyé ní Cristiano Ronaldo ya sórí pápá. Ẹ̀rù tilẹ̀ ti kọ́kọ́ bà Ronaldo ọ̀hún nígbà tí ó rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lè láìmọ̀ pé níṣe ni wọ́n bá fẹ́ bá jà fọ́nàpọ̀. UEFA láwọn yóò ṣe àtúnṣe lórí ìpèníjà ọ̀hún. Ìròyìn wa sọ di mímọ̀ wípé kíní ọ̀hún tí wọ́n ń di lemọ́lemọ́ nítorí ó tún ṣẹ̀ bẹ́ẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé láàrin Spain àti Albania, níbi tí orílẹ̀-èdè Spain ti gbéwúrò sí Alabama lójú pẹ̀lú àmì ayò 1-0. Roberto Martinez tún ti wá sọ̀rọ̀ lórí rẹ̀ wípé kò bá ìlànà eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá mu rárá láti máa fàyè gba àwọn olólùfẹ́ máa ya orí pápá. Ó ní UEFA ọ̀rọ̀ ààbò àwọn agbábọ́ọ̀lù ọ̀hún mọ́ ojúṣe rẹ̀. Tó ará, kò ní jù báyìí lọ lórí ìròyìn àsìkò ní ìkànnì Àràmọ̀dá fún ti sáà yìí. Ẹ tún pàdé wa lọ́jọ́ míì láti jẹ̀gbádùn àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan. Ṣé ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ̀yin gan ní ìkànnì yìí? Ẹ gbìyànjú láti tẹ subscribe button. Ẹ tẹ àwọn fúnra wa ní ká mú gbádùn, ẹ bá wa pín kó kárí ilé kó kárí oko. Èmi Olúwaṣèyí Ṣóhùnmí tó ń ka ìròyìn sí ilé tí ìgbọ́ ní sáà yìí lónìí. Ilé ò ní lé wa o, bẹ́ẹ̀ lọ́nà ò ní nà wá, iṣẹ́ wa ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa, ẹ máa yáṣẹ́ o.